A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di pé ẹ gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé òjòjò èyí tó ń ṣe orílẹ̀-èdè Nàìjíríà yìí, ó ní láìpẹ́ láì jìnnà Ọlọ́run yóò mú kúrò tí àlàáfíà yóò sì jọba ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù ní ẹ̀ka ètò ọrọ̀ ajé. Tinubu èyí tó sọ ọ̀rọ̀ náà níbi ètò kan tí àwọn olùkọ́ ìròyìn àti àwọn tí wọ́n ń ṣe àgbékalẹ̀ rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣe nílùú Àbújá, èyí tó jẹ́ Nigerian Guild of Editors, èyí tó wáyé o níbi tí ààrẹ àti àwọn ènìyàn jàǹkànjàǹkàn nílẹ̀ yìí tí wọ́n ti péjú pésẹ̀ síbi ètò náà nílùú Àbújá ní Tinubu ti tẹnu bọ̀rọ̀. Ó ní ibi ìṣẹ́ òun ò yá èyí tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra, ó ní fún ìgbà díẹ̀ ni, nítorí tí ìlú àti bàtà bá ti ń ró nítorí pọnlápọnlá ó ṣetán láti yá ni. Ó ní tó bá sì ti yá, ara yóò tu bàtà ni o. Ó ní láìpẹ́ láì jìnnà gbogbo àwọn àkọsílẹ̀ búburú èyí tí àwọn ènìyàn ń kọ mọ́ orílẹ̀-èdè Nàìjíríà yìí yóò yí padà tí ó di rere. Ebi yóò dohun ìgbàgbé, ìṣọ́hun ìyà yóò pòórá ní orílẹ̀-èdè Nàìjíríà tí ìgbádùn ìrọ̀rùn yóò padà sí orílẹ̀-èdè yìí. Ó ní lótìtọ́ ní lódodo, ó ní ètò ìṣèjọba èyí tí òun lò lọ́wọ́ yìí láti lè rí dájú pé ètò ọrọ̀ ajé Nàìjíríà ó múnádóko. Ó ní ó dàbí ẹni wípé ó mú ọwọ́ kan ìnira dání. Ó lámọ́ òun fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé bí ènìyàn bá ti ń la àwọn àdójúkọ ìṣòro kọjá, ó ní onítọ̀hún kò ní pẹ́ kò ní jìnnà yóò bọ́ sójú ọ̀nà ìrọ̀rùn, nítorí wípé títa ríro báyìí là kọlà, tó bá jiná tán èyí ló ń jẹ wá. Lákòótán nínú ọ̀rọ̀ ààrẹ Tinubu, ó rọ gbogbo ọmọ Nàìjíríà láti súgbà ètò ìṣèjọba rẹ̀, láti ṣe àtìlẹ́yìn fún nínú ọ̀rọ̀ tó dáa, àdúrà àti fún ìlọsíwájú ìṣọ̀kan orílẹ̀-èdè yìí. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ti sọ wípé gbogbo àwọn tí wọ́n bá ń bú ẹ tí wọ́n sì ń bu ẹnu àtẹ́ lu èèyàn lásìkò yìí, ó ní bó pẹ́ bóyá ẹnu tí ìgbín wọn tó fi gbó òòṣà wọn bọ̀ láti wá fi gbolẹ̀ níwájú òòṣà ọ̀hún. Àwọn ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ àmọ̀ràn kàbìtìrè tó ti ẹnu Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ jáde nílùú Ìbàdàn nínú ọ̀sẹ̀ tá a wà yìí, lásìkò tó wà níbi àkànṣe ètò ìkáṣọlójú àwọn iṣẹ́ kan èyí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé èyí tó káṣọ lójú rẹ̀ ní agbègbè Ìwó Road nílùú Ìbàdàn, gbọ̀ngàn ńlá kan èyí tí àwọn tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ kúrò nílùú Ìbàdàn àti wọ ìlú Ìbàdàn tí wọn yóò ti máa wọ ọkọ̀ àti tí ọkọ̀ yóò ti máa gbé wọn, èyí tí Ṣèyí Mákindé tó kọ́ irú ńlá gbọ̀ngàn ọ̀hún sí Ìwó Road níbi ètò ìkáṣọlójú àkànṣe iṣẹ́ náà, èyí tí a ti rí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tí í ṣe ààrẹ tẹ́lẹ̀ rí ní Nàìjíríà. Níbẹ̀ ló ti gbé oríyìn fún Ṣèyí Mákindé tó ti pàtẹ́wọ́ fún un, tó sì ṣàdúrà fún un. Ó ṣe àpèjúwe Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí ọmọlúàbí láàrin àwọn gómìnà ní ilẹ̀ Yorùbá, èyí ò lápá gúúsù ìwọ̀ oòrùn. Gẹ́gẹ́ bí Ṣèyí Mákindé ti ṣe àgbékalẹ̀ ààyè ọ̀hún èyí tí wọ́n pè ní bus terminal èyí tó tóbi jù lápá gúúsù ìwọ̀ oòrùn, léyìí tó sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun amáyédẹrùn, èyí tí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe àpèjúwe ààyè náà gẹ́gẹ́ bí ìdàgbàsókè ilẹ̀ Ìbàdàn, ìlọsíwájú ètò ọrọ̀ ajé àti yóò tún pèsè iṣẹ́ dáadáa fún àwọn ọ̀dọ́. Ó ní ààyè náà yóò tún wúlò fún gbogbo àwọn arìnrìnàjò èyí tó ń lọ bọ̀ ní apá gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ yìí láti máa lo ààyè náà gẹ́gẹ́ bí ààyè kátàkárà ètò ọrọ̀ ajé
ní ẹ̀ka ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ ní apá gúúsù ìwọ̀ oòrùn. Lákòótán, ó rọ Ṣèyí Mákindé láti fi ojú fi ọkàn sí ohun tó ń ṣe, kó má ṣe gbọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ ọ̀rọ̀ ẹ̀yìn àti àwọn ọ̀rọ̀ tó lè mú ìjákulẹ̀ bá o. Ó ní nígbà tóun náà ń bẹ bí ààrẹ, ó ní púpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n ń padà gbé oríyìn fóun yìí ni wọ́n ti kọ́kọ́ bu ẹnu àtẹ́ lu òun, tí wọ́n ti bú òun, tí wọ́n sì ti sọ̀rọ̀ búburú sí òun. Ó ní nítorí àfojúsùn òun ò rí wọn, bẹ́ẹ̀ sì ré òun ò jẹ́ kó jẹ́ ọgbẹ́ ọkàn fún òun. Nípa ìdí èyí, Ọbásanjọ́ ní gbogbo àwọn ọ̀rọ̀ àbùkù yòówù kí wọ́n lè máa sọ sí Ṣèyí, ó ní kó má wo bẹ̀, ibi tó ń lọ tó dáa tó fojú sí òun náà ni kó fọkàn sí. Ó ní àwọn tí wọ́n bu wọ́n padà bọ̀ láti wáyé nítorí pé ẹnu tí ìgbín wọn tó fi bú òòṣà, wọ́n sì ń bọ̀ láti wá fi túbá níwájú rẹ̀. Ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà, ọ̀gbẹ́ni Bùkọ́lá Sàràkí, òun mà ló ti gba àwọn ẹgbẹ́ òṣèlú PDP lámọ̀ràn láti fagilé ìpàdé àpérò gbogbogbò èyí tó yẹ kó wáyé ní ọjọ́ 15 àti ọjọ́ 16 oṣù kọkànlá ọdún yìí nílẹ̀ Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́, lójúnà láti lè gba àlàáfíà láàyè kó jọba láàrin ẹgbẹ́ òṣèlú PDP. Ṣé Yorùbá bọ̀ wọ́n lóhun tí àgbà rí lórí ìjókòó, bọ́mọdé bá gorí ìrókò gorí àjà, ó ṣe é ṣe kó má lè rí o. Sàràkí èyí tó sọ ọ̀rọ̀ náà tó ń tí ọ̀rọ̀ àmọ̀ràn ọ̀hún lásìkò tí àwọn ìgbìmọ̀ òótọ́ ọnú àti tó ń wà láfíà nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ṣe àbẹ̀wò sílé Bùkọ́lá Sàràkí tó wà nílùú Àbújá, níbi tí a ti rí èyí aṣojú Hasan Adamu tó léwájú àwọn ìgbìmọ̀ náà. Níbẹ̀ ni Sàràkí ti tẹnu bọ̀rọ̀ tó ní ọ̀pọ̀lọpọ̀ awuyewuye èyí tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú PDP yìí, ó ní kò ṣẹ̀yìn àwọn ọ̀tá ẹgbẹ́ òṣèlú náà. Ó ní ṣùgbọ́n pẹ̀lú bí ọ̀rọ̀ ti rí yìí, ó ní bá a ti gbọ́n nílé ọkọ náà la ti gbọ́n nínú àlè. Ó ní bí wọn bá ní sọ wípé ẹnu òun ó rùn, ó lóun yóò rọ ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn ìgbìmọ̀ tó wà fún ìpalẹ̀mọ́ ìpàdé àpérò náà kí wọ́n fagilé lásìkò yìí kí wọ́n lè jẹ́ kí àlàáfíà ó jọba o. Ó ní bá òkú a ó jẹran tó jẹrin lọ. Ó ní bí wọn bá ṣe ìpàdé àpérò náà nínú oṣù kọkànlá ọdún yìí, ó léyìí wọn ò mú ìfàsẹ́yìn bá ẹgbẹ́ òṣèlú PDP, kò sì ní kí wọ́n má ṣe mọ́ bí kò ṣe wípé yóò tún jẹ́ kí àlàáfíà ó jọba sí i, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ abẹ́nú èyí tó ń fa wàhálà wọn ò lè rí àsìkò láti yanjú rẹ̀ tí oníkálukú wọn yóò padà forí kòkò sọ́dún nígbà tí wọ́n padà jókòó láti mú ọjọ́ àti oṣù èyí tí ìpàdé náà tí ó wáyé tí ò sì ní sí kọlùńkọ̀họ̀. Gẹ́gẹ́ bí Bùkọ́lá Sàràkí bó ti sọ ọ̀rọ̀ náà èyí tó fi sórí ìkànnì ayélujára X rẹ̀ lẹ́yìn ìpàdé ọ̀hún èyí tí àwọn ìgbìmọ̀ náà tí wọ́n ṣe pẹ̀lú rẹ̀ nínú ilé Sàràkí èyí tó wà nílùú Àbújá, olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti bẹ̀rẹ̀ gbálẹ́ngbàta àwọn tí wọ́n jẹ́ àtẹ́wọ́gbọrẹ bábíànlá àṣírí ààbò èyí tí wọ́n ti fi ìdọ̀tí àti ìwà ìbìkítà wọn tí wọ́n ti fi ba àwọn òpópónà jẹ́ káàkiri ìpínlẹ̀ Èkó. Nínú ọ̀sẹ̀ yìí ni wọ́n ní àwọn ìgbìmọ̀ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ní ìpínlẹ̀ Èkó, eyín Environmental Task Force ti ìpínlẹ̀ Èkó ni wọ́n yadé agbègbè Alápẹ̀rẹ̀-Kétu ní ìpínlẹ̀ Èkó, léyìí tí wọ́n kó gbogbo àwọn oníbàárà tí wọ́n wà lójú ọ̀nà náà tí wọ́n ń ṣe ìdíwọ́ fún ìgbòkègbodò lílọ bíbọ̀ ọkọ̀ ẹlẹ́sẹ̀ ọlọ́kadà tó tún jẹ́ pé ìdọ̀tí ni wọ́n fi ń ba ojú àwọn ọ̀nà ọ̀hún jẹ́ o. Wàyí o, ìjọba ìpínlẹ̀ Èkó ló ti kó gbogbo wọn kúrò láwọn àyè yìí nítorí àwọn ìwà ìbìkítà tí àwọn àtẹ́wọ́gbọrẹ bábíànlá àṣírí ààbò ọ̀hún èyí tí wọ́n ń wò gẹ́gẹ́ bí alámòjútó fún ọ̀rọ̀ àyíká àti ọ̀rọ̀ omi mímu ní ìpínlẹ̀ Èkó, ọ̀gbẹ́ni Tòkunbọ̀ Wahab, èyí tó ṣe é lálàyé lẹ́yìn akitiyan àti iṣẹ́ náà èyí tí wọ́n ṣe, sọ wípé yàtọ̀ sí àyè Kétu Alápẹ̀rẹ̀ yìí, ó ní gbogbo àwọn àyè yòókù tí àwọn bábíànlá àtẹ́wọ́gbọrẹ àlè méjì rí ọ̀hún tí wọ́n ti ń dá àwọn ìdọ̀tí wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀ Èkó pátápátá o, ni wọn yóò kó wọn kúrò ńbẹ̀ lọ sí àyè wọn padà kí àlàáfíà ìmọ́tótó
kó lè farahàn ní ìpínlẹ̀ Èkó. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ ògbóǹtarìgì olórin tó tún jẹ́ ọ̀gá ilé-iṣẹ́ tí máa ń gbé orin jáde àti àwọn olórin tàkasùfé ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí ilé-iṣẹ́ Mavins Record ọ̀gbẹ́ni Don Jazzy Ohunma ló ti ṣe lálàyé wípé àfi bẹ́ẹ̀nìyàn bá parọ́ ṣèké nìkan lókù. Ó ní láàrin àwọn ọkùnrin tí ń kọ orin tàkasùfé ní orílẹ̀-èdè Nàìjíríà, ó ní tabaníkà mú ení èjì ẹ̀ta ẹni tó ní ohùn tó dùn dáadáa jù, ó ní ẹni àkọ́kọ́ tóun yóò mú òun náà ni Wande Coal. Ó ní iṣẹ́ eré Wande Coal yìí, ó ní ọkùnrin èyí tí Ọlọ́run bùn ní ẹ̀bùn ohùn tó dáa tó dùn tó sì ń lo ohùn náà gẹ́gẹ́ bí ìlànà orin èyí tó tọ́ àti èyí tó yẹ ni o. Ọ̀rọ̀ tó tẹnu Don Jazzy jáde rèé nígbà tí ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n ń kí Don Jazzy tí wọ́n sì ń gbé oríyìn fún akitiyan rẹ̀ láti ṣùgbà àwọn olórin ọ̀jẹ̀wẹ́wẹ́ tàkasùfé ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ ló ní òun fẹ́ràn ohùn Don Jazzy. Ó ní láàrin àwọn tí ń kọ orin, ó ní ohùn Don Jazzy ó dá yàtọ̀ gédégbé tí oníkálukú sì ń fẹ́ràn rẹ̀, ìlànà àti bí ti ń kọrin rẹ̀ kò gbagídí tí ò sì gba wàhálà èyí tí ò lálóògùn lọ. Níbẹ̀ ni Don Jazzy ní lótìtọ́ lódodo òun mọ̀ wípé òun ní ohùn, ṣùgbọ́n ó ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní máa ń sábà mọ̀ wípé èèyàn tó dájú èèyàn lọ wà, ó ló sunwọ̀n kéèyàn sọ òtítọ́ ju irọ́ lọ o. Ó ní Wande Coal ọ̀kan nínú àwọn olórin èyí tó ti gba iléeṣẹ́ ọ̀hún kọjá ni. Ó ní láàrin àwọn tí ń kọrin tàkasùfé ní orílẹ̀-èdè Nàìjíríà, ó ní Wande Coal lẹni tóun yóò gbé oríyìn fún àti ẹni àkọ́kọ́ tóun yóò mú gẹ́gẹ́ bí ẹni tó lóhùn orin tó dùn dáadáa tó sì ń lóhùn náà láti fi gbé orin tó ní ìtumọ̀ kalẹ̀ láàrin àwọn ọkùnrin lágbolé olórin tàkasùfé ní Nàìjíríà. Tó ẹ̀yin èèyàn wa, Yorùbá bọ̀ wọ́n ní okùn ní gbùngbùn kó má níbì kan àti ìfàbọ̀. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tó rìn mí nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nà ìṣètí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.